Okay, dirty. Okay. Now that we are excused. Yeah. What do you want to do? Like you're asking me. And what do you mean by that? What I'm telling you is, Uli, I feel like to do you because Gunshi got our plan for. Don't tell me! Lákàyè tí wàá sọ fún ẹ wípé wọ́n bí ẹnu láti bíyàn wà lóyún. The next thing to rò pé kó ṣe ní gbogbo lọ ṣẹ́yìn dànù. I don't want any of you guys around me. You guys are birds of a feather. Ìkan kan náà ni gbogbo yín, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ìka ọ̀rẹ́ ni yín. Bọ́ọ̀kù ń ṣẹjọ́ títí ẹ. Tó bá ṣẹjọ́ aláìmọ̀dọ̀ lójúkòkòrò aláìlétí aláròyìn. Ṣé nǹkan kan April Fool la fẹ́ ṣe fún ẹ? April Fool. Tó bá ṣe é pè mí ní bàbá ẹ̀, mo fún ẹ ní 48 hours. Mo fẹ́ rí ẹ padà nílé mi báyìí. Láti ìlú lọ, mo fẹ́ kó mọ̀ wípé ìpínyà ti dé láàrin yẹn. I don't want it. I'm sorry. Trust me? I trust you. Má bú mi jẹjẹ mọ́ kó èmi náà bí mo ṣe máa pẹja. Ajé ògúngún nísọ̀ onísọ̀ bòójì anamọ̀nàyé anàgbàlagbà tarapòrò. Àwọn òkè ń yáàyàn lówó gbogbo owó tí n bá fún yàn báyìí mo fún un. Èmi àti ẹ̀ manage ẹni tó bá mọ̀ tẹ́lẹ̀ management course tá à ń ṣe lẹ́yìn course tá à ń ṣe ní last year. Ó gbá etí mi. Tó bá tún sọ́lẹ̀ kan sí máa tún gbá kejì. Ó wà okay. Kí ló dé? Kí ni òde? Kí ni òde? Mọ̀mọ́ rú yín. Tẹ́ bá ti wọ kàpálà báyìí kò sí tẹ̀lé kú àpò. Má bínú, ó ti tó. Èmi kọ́ ni mo máa bínú. Nǹkan tó máa bínú wà lára mi. Àwọn ni wọ́n fún mi ní appointment pé kí n yọjú sáwọn láàárọ̀ yìí. Ìwádà, àpò símẹ́ǹtì ọ̀dà. Àpò símẹ́ǹtì báwo? Ẹlẹ́ ní ẹ̀fọ́ yín lápò símẹ́ǹtì káfí dá yín mọ̀ nígbà. Tọ́gbà olóore rẹ̀ rí. Bẹ́ẹ̀ni. Tó bá fojú ọmọ ẹ gbólẹ̀, ó ṣòfò ní o. Àgbà tí mo ṣẹ̀sìn ló lọ́rọ̀ ọ̀rọ̀ gbà yìí. Ẹ tí ì ṣẹ̀sìn. Ẹ̀sìn yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tébùrù tí ọmọ máa fi wọ́n tí ì ṣe. Do wetin you wan do. No man make that bite o. If na your father born you, do wetin you wan do. My father. Do am now. Idiot. Kúrẹ́ Jésù lọ́rí ọ̀pẹ. Kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ? Jẹ́wọ́ fún mi. Èèwọ̀. Ya oúnjẹ sí mímọ́. Àmín. Pèsè fáwọn tí ò ní. Àmín. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Dádì, bí bá ṣe ń gbàdúrà bí oúnjẹ yìí lọ́kàn yín wà. Mi ò jẹun sùn, ebi ń pa mí. Ọmọ pé dáàdì ẹlẹ́kọ̀ọ́ oúnjẹ, wọ́n fẹ́ràn oúnjẹ. Ẹ ṣe tí ni. Nígbà tí kì í ṣe pé ẹ jọ ṣe fẹ́ tí. Mo ní kọ́fì.
ẹ̀gbọ́n mi ẹlẹ́yin ọmọdé tí gbogbo mọ̀lẹ́bí fi ń tẹnumọ́ wípé kẹ́ ẹ fẹ́ yàwó kejì bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀mọ́ èmi ó ṣàlàyé ẹ̀ fún yín kínníkínní. lákọ̀ọ́kọ́ náà ọlọ́mọ kan sọ ètí ìdọ́lọ́mọ àti pé nínú ìran wa ta lè rí tó pé ìyàwó kan ní gbé kí àtọmọ kan láyé tiẹ̀. tìlẹ́rìn yín máa ń pa mi ṣá torí mi mọ̀ tẹ́ fẹ́ gbà ní gbogbo ọlọ́mọ kan ṣe ẹ mọ̀ bóyá bẹ́ẹ̀ mi ṣe fẹ́ tèmi nìyẹn. dákun ṣé ìwọ fẹ́ ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíín jẹ ni. bí báwo ọmọ kan ṣe tí mo bí yẹn kò tó ìyẹn ò lè kó gbogbo nǹkan tí n bá ní tí n bá lọ tán. nígbà tó bí ọmọbìnrin kan ṣoṣo ṣé tọmọ nígbà ọba dàgbà tí wọ́n rí bí àgbáre tọmọ bá lọ́kọ ẹ dákun ta ni ó jẹ gbòòrò. àwùgbò gbogbo ẹbí tí ọkọ nù. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n tèmi sọ fún yín àmọ̀ràn tèmi ó fún yín ẹ̀wọ́ náà bẹ́ẹ̀ ṣe fi ọmọ òòló kékeré kan tí ọmọ tọ́jú yín torí tọ́ bá dọjọ́ ogbó yín. ẹ wo olùyàwó tẹ́ ń gbé kiri nísìn fòní kúfọ̀ láǹdé ni ọlọ́run ló sì lẹ̀mí ó sì ti kẹ́mi rí ọmọ gùn. ẹni bá ti ronú ìyá àbíkú ṣé kò ti mọ irú ọmọ tí ó bí. ó ti mọ̀. ẹ̀gbọ́n mi tọ́ bá wá rí bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ kíyèsí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ dákun n fẹ́ kẹ́ ẹ jẹ̀bi kádàrá o ẹ má jẹ̀bi kádàrá o. tó yóò mọ̀ dáa fún ọ o yóò dáa fún ọ o. ìwọ ọmọ ọjọ́ owó lọ ni ìgbà wo ni mo sọ yẹn fún ẹ. ọjọ́ yẹn tẹ́lẹ̀ máa fún mi ní kí n lọ sùn. Daddy, oh, she's back. Wow, I can solve everything with this money. Imagine, owó jẹ́ kí wọ́n ti mú. Hello, ṣàlàáfíà, báwo ni?
Mo ń gbọ́ ẹsẹ̀, mo ń gbọ́. Wo bí àlá tí ò lè ṣẹ nìyẹn o. Tó bá jẹ́ nǹkan tí màá gbà ní láti bí ọdún 10 tẹ̀ tí ń sọ, ó yẹ kí n ti gbọ́ sí yín lẹ́nu. I will never do that. Ṣé o ń gbọ́ mi? No. Àní mi ò ní ṣe. I can't do it. I won't do it. I will never do it. Mi ní ṣe o. Ọ̀dà. Tá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ ló máa mú lélẹ̀. Ọ̀dà. Okay. Mo ti wọ́. Mo wà nílé. Mọ́mí. Ọ̀dà. What? Kí ló ṣẹlẹ̀? What is it again? Kí ló tún dé? Kí ló dé? Oh my God. Wo fún mi ní ìhẹ́lá yìí. Bá mi mú abáwá. Mú káàkiri wá bá mi mú kọ́kọ́rọ́ mọ́tò mi wá. Oh my God. Darling, come on. Oya. Pẹ̀lẹ́. Oya, take it. Take it off, please. Oya, bá mi lé wa. Kọ́kọ́rọ́ mọ́tò dà. Kọ́kọ́rọ́ mọ́tò mi dà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Pẹ̀lẹ́. Wá ètò òṣìṣẹ́ nǹkan táwọn fámìlì ẹni kò ṣe. Ìyá, ṣé o fẹ́ gbọ́ mi? Kí ni mo ṣe fẹ́ ṣe? Sọ fún mi, kí ló dé tí màá fi ṣe bẹ́ẹ̀? Mi ò lè ṣe yẹn. Tí mo bá ní kí n ṣe yẹn, bí ìgbà tí èèyàn kan tàpá sáṣẹ Ọlọ́run ni. Yes. Àbí kí n sọ wípé mo kàn fẹ́ fi ojú olóore gúnge lásán, which is uncalled for anyway. Ìyá, have you forgotten? Ta ni mo rí nínú wọn? Where were they? Nígbà tí mi ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri. I didn't see any one of them. Adégbìtì Adéfowóṣe. Tèmi yé mi o. Kò tí mo sọ pé ṣe mi. Ìyàwó mi, ṣé wàá gbọ́ tèmi? Kò sọ̀rọ̀ ń bẹ̀, kò sí ọ̀rọ̀ ń bẹ̀. Jẹ́ kí n sáré yọjú sí dókítà. Yeah, come in. Chief. Ẹ̀lẹ́, ẹ ṣe ẹ̀dẹ̀ kò tọ́jú wa. Kò tọ́pẹ́, iṣẹ́ tí wọ́n làwọn ṣe. Ọlọ́run bá ló lọ pẹ́ o. Yes, ó kù díẹ̀ káàtó tẹ́ ṣe. Kí ni mo ṣe? Madam ṣe wàhálà. Rárá o, wàhálà kẹ. Bóyá nǹkan tá lè ní ó ń ṣe kọjá pé bóyá kó lọ sọ́fíìsì tó bá dé kó relax. Bóyá then kó wọ kitchen kó kàn dáná ojú bẹ́ẹ̀ lọ. Ṣé ìfẹ́lẹ́ ni wọ́n ṣe wàhálà? Ìyẹn gan olórí wàhálà ni. Yes. Kẹ́ máa mọ condition wọn gẹ́gẹ́ bí asthma patient. Kò yẹ kó máa wà níbi tó bá ti ń dín nǹkan. Ìyẹn gan tún lè trigger nǹkan tó ń ṣe wọ́n. Wọ́n sọ pé ibi tó ti ń dín nǹkan ni o, ibi tó ti ń gbálẹ̀ bí dust ni o, kó má wà ń bẹ̀ rárá. Wàhálà ìyàwó mi wá ní pé she is a very good cook. Ó fẹ́ràn kó máa ṣe oúnjẹ. Ìyẹn ní wàhálà kì í gbà kí èèyàn bá ń sọ oúnjẹ mọ̀ rọ́bà ẹ̀mí pápọ̀ oúnjẹ ń ta. Mi ò ní kẹ́ máa jẹun ta o chief. Àmọ́ fẹ́ kí yẹ ọ̀rọ̀ madam lọ́wọ́. Ẹ wá good cook. Ọmọ jẹ́ sí dáadáa. Ẹ háyà. Ṣé ọmọ yín sìn? So ẹ fà wọ́n lẹ̀ sáyé òkú tó wà. Kó má ṣe wáyà rárá. Ṣé ọmọ yín sìn? Ẹ máa rántí nígbà gbogbo kí ìdílé làwọn má jìnnà sí. Ẹ jọ torí Ọlọ́run. Ẹ ṣe dókítà, màá gbé ìgbésẹ̀ lé ẹ lórí. Létí ọ̀rọ̀ kò kí. Lágbára Ọlọ́run. Ẹ ṣe mo dúpẹ́. Kí ló ti pè orúkọ ẹ̀yẹn náà? Àbẹ̀bí lórúkọ mi mọ́ mi. Àti pé ní abúlé ria, wọ́n máa ń bá mi fi ògì sí ní ìdí. Èyí jẹ́ Àbẹ̀bí ọmọ Òye Ológì. Wọ́n bẹ̀ fi ògì sí ní ìdí. Àwa jẹ́ Àbẹ̀bí ọmọ Òye Ológì.
torí bí n ṣe rábúlé rí àná níjẹ̀ṣà wọ́n sì pọ̀ tó ni yàrá kan jábẹ̀ bí ń bẹ́ẹ̀ pọ̀ ìdílé nìkan ṣe bá mi fi òbí sí ti tèmi dì. ọ̀dà ó ti tó bẹ́ẹ̀ ǹjẹ́ a rí oúnjẹ kan tí o lè ṣe bó ṣe wà. láti èsì oúnjẹ kí méye ṣe o èsì oúnjẹ òun kí méye ṣe. kò sí. bẹ́ẹ̀ ni sà. hot dog nǹkan. ajá gbígbóná mo yè ṣe àmọ́ méye pa o méye pa àmọ́ kí n bá mi pa màá ṣe a máa gbóná fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ ìyá jẹ́ torí mi gangan náà pè lóúnjẹ. àǹtí oúnjẹ. one chance láwọ̀. Àbẹ̀bí. dalẹ̀ ǹjẹ́ ọmọ ìyá capable láti ṣe ní tí a fẹ́ kó ṣe ń bí báyìí. ń gbọ́ ṣé o máa mú oúnjẹ sí dáadáa báyìí. èso oúnjẹ kí méye ká pé bú o èso oúnjẹ kí méye ká parẹ́. kò sí oúnjẹ tó lè kápá ẹ̀. bẹ́ẹ̀ni. ṣúgà ti jà aláì. èdè sí nǹkan ni ìyá àkọ́kọ́ kí màá kọ́kọ́ bá ṣiṣẹ́. ibi tí o ti kọ́kọ́ ṣiṣẹ́ ń gbà yẹn kí ló gbé ẹ kúrò ń bẹ̀ o. sí ń rí ibi kí mo ti mi ṣiṣẹ́ tẹ́lẹ̀ about 19 about. Okay, that's all right. Hey, wobi Àbẹ̀bí. Okay, that's all right. ó yá ṣáà máa mú lọ yàrá ẹ ṣé wọn náà tó bá ń sunkún ni. mọ̀dámù omi kí ni kí ló yá ṣe kọ̀ǹdíṣàn mọ̀dámù kó kiri tẹ́lá bí yìí lọ́sàn-án bàbá rẹ̀ ni mo gbádùn ní ẹ̀jẹ̀ nígboro kí ló ṣe kọ̀ǹdíṣàn mọ̀dámù kó rí bí yìí ni. mi ń káwọ̀ ń káwọ̀. kọ́ pàṣẹ mọ́ mi. díẹ̀ kí ló dé mo ti ń pe fóònù látàárọ̀ náà ò gbé mo dẹ̀ ti pé ọ́fíìsì wọn lè wá sọ́fíìsì lẹ́nìí why are you sleeping kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan mo wà alright ọkàn rẹ̀ mi díẹ̀ ni mo wá ní kí n kàn relax mo ti lo oògùn malaria gan. lára ẹ̀ ń kóná báyìí ilé ti kúrò ní malaria o we need to go to the hospital okay. yes. Àbẹ̀bí lára ẹ̀ ń gbóná Àbẹ̀bí. kí ló mú tó yọra bí ọlọ́dún. mo wẹ̀ tán lẹ́ẹ̀kan ńgbà kí n dé ni mo yí kí mi sáré lọ tí ìyá sọ mi. o máa lọ sí kitchen sí wà lọ́ bá mi ṣomi gbóná sínú flask torí mò ń mú dádì lọ sí hospital kí ló dé tó ń ga o. ó yẹ lọ sí àwọn padà àwọn help me láti bá mi pàkà tó ń bíbá. yes ma. yeah we need to go to the hospital okay. Darling, now we'll be fine. no I know you'll be fine. fìdíbọ́tù mọ́mì náà dẹ̀ rí bẹ́ẹ̀ o mẹ́wọ̀n bóyá kí n máa bọ́ wọn sínú báàgì rìn àbí mẹ́ni mu béèyàn dẹ̀ béèrè lọ́rin ọba àwọn ọmọ ọ̀ràn ojú ni. ó yà ọkọ mi ó yà wá mọ́ra ìwé ló ń jábọ̀ yẹn. kò sí nǹkan kan mọ́. aṣọ mi aṣọ mi. ìrora sà.
ìṣòro mọ́tò máa máa kẹ́mi ìlú mọ́tò gbé báàgì mi yẹn lẹ̀ báàgì mi yẹn gbé báàgì mi àkókò fún mi ilé ní kókó ẹ̀dùn ọkọ mi. Sherry, ohun tó ń ṣe wọ́n yìí kò jẹ́ kó le rárá àmọ́ ẹ ti sọ ọ́ di líle kúrò dípẹ́ gbé wọn hospital. Dókítà, àsìkò tí mo ṣàkíyèsí wípé ó ń wọ̀ wọ́n lára náà ni mo sáré gbé wọn wá. Bẹ́ẹ̀ kọ́ ọ̀dà á jẹ́ pé ó ti ń ṣe wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pa mọ́ra ni. Yes. Madam. Doctor. Result to test àkárí àlára wọn yìí. Ó fi hàn wípé n tó ń ṣe chief ní chronic typhoid. Typhoid. Chronic one. Chronic typhoid. Ìyẹn ní kó ti wọ̀ wọ́n lára gan-an. Àpẹẹrẹ nǹkan tí mo wọ̀ ń bí ó ti perforate some of his intestine. Nǹkan tí a máa ṣe ni pé láti fi wọ́n sí intensive care unit for now. A máa fún wọn ní antibiotics. Àfi ẹ máa mú condition wọn bá yẹ stable sí. Tó bá di pé oògùn ló ń ṣe lára wọn, I'm afraid I'm a operation. Operation. Yes. Àǹtí mi, ẹ má fi ronú ṣe ra yín léṣe. Mo fẹ́ kẹ́ mọ́kàn kẹ́ gbà pé bólúwa ti fẹ́ ló ṣiṣẹ́ yẹn o. Ìyá kò fún ọlá. Ìyá kò fún mo fẹ́ kọ́ sára gírí o. Mo fẹ́ kó o ti ọmọ ẹ̀ mọ́ gbogbo tó ọba fẹ́ mọ̀ wù wá o. Níbi tí nǹkan dé dúró yìí, ẹ jẹ́ àgbà pé Ọlọ́run ọba ó ṣe bó ṣe wù nù. Ọ̀dàbíranù ọ̀sọ̀lá ni. Ọlọ́run sọlá ni. Wo ètè mi fẹ́ sọ fún ọ rẹ̀ ẹ jẹ́ àjọ ọkàn pọ̀ sọ́nà kankan mọ̀ bá ṣe mójútó ọmọ yìí torí pé ètò kùtùkù wa gbọ́dọ̀ mójútó rẹ̀ nǹkan ò sì gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ mi ọmọ ènìyàn jẹ́ mójútó. Ẹ̀gbọ́n mi ẹ̀yin náà tún sunkún ni ẹ má jẹ́ kán mọ́ ìyá àbùkù sọ́rí pé ojú tẹ náà ìwọ bá mú ojú tẹ. Bẹ́ẹ̀ni ẹ̀jẹ̀ mo wà ókè mú nǹkan ìwọ náà mọ̀ pé gbọ̀ngàn náà kò lè má sí lọ́wọ́ mi. Ẹ̀rọ jẹ́rìí mi ní ìfẹ́ra mi ṣeré náà nǹkan gbogbo náà wà lọ́wọ́ mi bá mú mi. Mo ṣe ọkọ mi tó bá ti wá débẹ̀ kó pè mí màá máa ṣàlàyé fún wọn fúnra mi bí mo ṣe fẹ́ ṣé o ti gbọ́ ó dà ẹ ṣe gan ni màá pè ẹ́ padà ẹ kú lé o ṣe báyìí. Mọ́mí. Ọkọ mi báwo ni káàbọ̀. Ẹ kú lé mà. Báwo ni iṣẹ́ lẹ́nu. Káàbọ̀ kò ṣẹ́. Yes ma. Báwo lọ́fíìsì lẹ́nu. Ẹ wo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọ́fíìsì ní kí n máa kí yín ẹ pẹ̀lẹ́. Ọmọ ti tèdè ṣé kò sí. Mo gbọ́dọ̀ tètè dé ẹ mọ̀ pé ẹ̀ ń lọ fún surgery lọ́la mo dẹ̀ ní láti bá yín prepare gbogbo nǹkan tẹ́ ń kó lọ sí hospital moreover I can't wait to see tomorrow. Likewise mi gan mi lè wait ṣe ń ṣe ló ṣe ń ṣe mí Ọlọ́run aṣọ wà jù lálẹ́. Àmín o. Iṣẹ́ tí mo bá ṣe lówùúrọ̀ ayé mi gbọ́dọ̀ san má jẹ́ kó bàjẹ́. Wàhálà mi. Mọ́mí, inú mi dùn nígbà dókítà sọ fún mi pé operation yẹn wá successful. Inú mi dùn gan-an, ló dẹ̀ ṣe ń dùn náà báyìí. But the only thing tó bà mí ní jẹ́ ni wípé. Pé kí ni pé bàbá yóò sì láyé máa bì. Ọkọ mi ìyẹ̀rú ọ̀kẹ́ wọn lọ́ fáwọn jọ máa fọjọ́ gbogbo dàbí egbin. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run
bí àìsí láyé ẹ̀ náà tó wà successful yẹn àdúpẹ́ spirit ẹ̀ náà wà pẹ̀lú wa ni òun ló jẹ́ kí gbogbo ẹ̀ náà ṣàdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run thank God àdúpẹ́. bàbá ṣọ́wà o bàbá ṣọ́ ọmọ mi Ọlọ́run mi o bàbá ṣọ́wà máa ṣọ́wà bàbá ṣọ́ àyà iṣẹ́ tí mo bá ṣe lówùúrọ̀ ayé mi o gbọ́dọ̀ san má jẹ́ kó bàjẹ́ wàhálà mi nínú oòrùn ayé mi o gbọ́dọ̀ lẹ́ má jẹ́ kó dàrú Olúwarun yé o bàbá ṣọ́wà o bàbá ṣọ́ ọmọ mi Ọlọ́run mi yé. Showa, Baba Shoya. Yes, Amelia. Èmi ni mo ní kó jẹ́ kí mommy rest. Okay? Bí kí ọkọ máa rest. Because wọ́n ní láti rest. Kọ́ dẹ̀ rest gidi gan. Okay? Ìwọ náà jẹ́ kán rest ṣùgbọ́n wàá rí wọn later. Kí tí àbí kí tí ẹ̀rí wọn. Okay, nurse. Yes, doctor. Mo lọ rí madam. But ó ní pẹ́ o. Mi ò ní pẹ́. Ó ní pẹ́ o. Ṣé sọ? Mọ́mí, ẹ má sọ fún mi pé fún ayín lẹ débí o. Àbẹ̀bí ló tì mí pa. Bí mo ṣe débí òkan ẹ̀, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Jókòó. Ọ̀rọ̀ owó nìyẹn o. Kí ni nǹkan tó jẹ́ pé tó bá wà ní tuntun, á jọyàn lójú. Tó bá yá, á padà ṣàlójú ènìyàn. Aṣọ máa ń ṣá, bàtà máa ń bàjẹ́. Àwọn kinní yẹn rí lè pọ̀ gan mi ò rántí. Òdòdó. Ọ̀kàrẹ̀ ibi tí mo lọ gan-an nìyẹn. Sórí ẹwà obìnrin tó ń wò yìí bí òdòdó ni. Lọ́wọ́ àárọ̀, òdòdó á jáde arẹwà gan-an. Á tàn ìwọ̀n á tún tàn títí dọ̀sán. Pẹ̀ tó bá dọ̀wọ́ alẹ́, á máa pa ní ẹwà yẹn, á máa rọ̀ lọ. Tọ́mọdé bá tó lọ́kọ, á lọ́kọ ni o. Tó bá tásìkò tó yẹ kọ́mọdé ládàá, ó di dandan kó ládàá o. Ó ti tásìkò tó yẹ kí òun náà mọ́kọ wálé. Ó ti tó ní fámìlì tiẹ̀. Mọ́mí, mo ti ní fámìlì tèmi. Ibo lẹ fẹ́ kí fi yín sí? Who is going to take care of you? Nobody. I'm fine like this. Kí tí bá ní kí fọ́kọ, kí tó tọ́jú ọkọ, kí tó mójútó iṣẹ́ àti ẹ̀yin náà, ó máa wọ kẹ́tẹ́kẹ́tẹ́. Ọ̀rọ̀ mi ò yé ẹni ọkọ mi. Ó ti tásìkò tó yẹ kí ìwọ náà mọ́kọ wálé. Tó
bá yẹ pé lóòótọ́ ló fẹ́ múnú mi dùn lọ́ọ́ mú ọkọ wálé kí ìwọ náà ní fámìlì tiẹ̀ mọ́kọ wálé ilé obìnrin ò kì í pẹ́ ṣú o ọ̀pọ̀ ọ̀rọ̀ káwọ̀ tèmi ni mo ti sọ fún yín. You have every right not to marry pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ sí. But guess what? What? Èmi ṣetán láti fẹ́ pẹ̀lú mọ́mí kí n sọ ọmọ di mọ́mí tèmi náà. Adémọ̀ pé èmi ìwọ àti mọ́mí lájọ máa gbé papọ̀. Even ẹ tún lè gbọ́ ọmọ ọ̀dọ̀ yín wá so I could not miss anybody. Mugbo, and do you think we are up to the task? With the power of love, I'm definitely capable. So, Amelia Kuforola Dipita, will you marry me? Ẹ̀rù dẹ̀ ń bà mí. Kò má tún lọ sórí yìí. Inú mi bébí. Báwo ló kọ́ mi? Kí ni o ti pe orúkọ rẹ̀? Peter. Gbadeyan Peter. Gbadeyan Peter. You're welcome, darling. Mọ́mí àti dáàdì ńkọ́? Ọmọ ìlú wo ni ẹ? Ọmọ Ìbàdàn ni mọ́mí mi, but ọmọ Ọ̀ṣun ni dáàdì mi. That's good. Ìbàdàn, Ọ̀ṣun. That's good. Iṣẹ́ wo ló wá ṣe? I'm a graduate, ma. You are a graduate. Searching for job? Definitely. Anyway, o ti ríṣẹ́ ṣùgbọ́n my dear. Ẹ ṣé wa. Olúwa á dẹ̀ ṣe yín lórí ara yín. Kàlẹ́ lágbára náà. Ẹ lọ tọ́jú ara yín. I love you, ma. Love you, darling. Ẹ kú àlejò. Lókà, ọkọ tábúrò ẹ̀ mú wálé nìyí. Ó dáa. Báwo ló ṣe rí sí? Nǹkan tí mo kàn rí ni pé ọmọkùnrin yẹn ó fi ara balẹ̀ dáadáa. Àdúrà tèmi ni pé k'Ọlọ́run ṣe wọ́n ní ọ̀rẹ́ ara wọn kalẹ̀. Àmín o, àmín o. Kíyàwó ká ṣèyàwó kíákíá. Bẹ́ẹ̀ni. Nǹkan tá à ń gbàdúrà fún náà nìyá kúkú sọ kó tó di pé. Ó tiẹ̀ ti wá gbọ́ báyìí. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí ṣòro mọ́. That's good. Àǹtí mi. Back to business. Now, òwò náà mọ bí situation ṣe rí. Ẹ kú lé o. Ẹ káàbọ̀. Báwo ni màá jẹ? Wọ́n máa yẹ ilé ní kẹ́. Bọ́ọ̀lù ọ́fíìsì lé mi. Wà òkè. Ẹ kí ló wá ṣe é? Ó fẹ́rẹ̀ mi díẹ̀ ni. Ó yá jókòó. Kí ló wá ṣe é? I'm feeling dizzy. Too weak díẹ̀. Dizzy. Ó tún weak. Kí ló ń fẹ́ lẹ́yìn? Òun mọ̀ tí mo yẹn ni. Mo ti score nìyẹn. Ó jẹ́ má tọ́ ẹ̀. Mo mọ̀ pé ní bíbá yìí sìn wọ́n á fi mọ̀ pé now I am bàbá ìbejì. Pẹ̀lẹ́ bébì. Pẹ̀lẹ́. Ọ̀rẹ́. Àwọn náà bọ̀dọ̀ ṣe gbogbo kìnìún náà lọ tó tọ́ sí bí ìròyìn. Amelia, kò fowó rọlá. Ẹ bá mi gbé o, ẹ bá mi gbé o, kò fowó rọlá. Kò fowó
Doctor, kí ni result test ẹ ṣe? I'm afraid, I'm sorry. Pẹ̀lú result test tí a gbà yìí. I'm sorry. Your wife is infected with cancer. I'm sorry. Cancer of the blood. Hey Joe, báwo ló ṣe jẹ́? I lost my father. Láìpẹ́ pẹ̀lú typhoid. My blood lele. But last man you want to think of. Kí wọ́n lè ṣe wá gan-an. Kí ló ṣe wá gan-an ẹgbẹ́ kí ló ṣe. I'm here with you. Amelia, I'm here with you. Listen, Mama, keep Kenny away from Mommy because of her condition. Oh, like you feel like it. Ṣé wọ́n lo àwọn oògùn wọn dédé? Wọ́n ń lò at the right time. Èmi náà mú fún un. Oh, good. Mọ́mí, pẹ̀lú nǹkan tí mo ra kárí alára yín sí, ní cost láti worry. Yes, because blood pressure yín ó wà okay. Bí a ti ṣe ń palpitate náà, ó normal. Ṣé kẹ́ni sí? Màá kọ́ tún bẹ́yìn ni. Kẹ́ má lọ gba ìrònú kankan láyé. Because báwọn physiotherapy ṣe iṣẹ́ tí wọ́n tẹ́ bá tí wọ́n lọ ń fi àyè lẹ̀ fún rònú ṣe pé kò ní work dáadáa. Ti yín sìn ẹ jẹ́ kí ṣe ọ̀nà kó ètè yọ. Okay? Just make sure I'm monitoring that. Definitely. All right. You go to the hospital. All right. Is she doctor? Is she doctor? No, it's okay. It's okay. Tomorrow I'm going to finish. Amen. Yes, you're going to take care, huh? Thank you so much. It's okay. I really appreciate it. Just so that. All right. Kò fún wọn lọ́kọ̀ mi. Mọ́mí, ṣé pé ẹ̀sùn wọra? Mi ò tí ì sùn wàrà, mò ń gbìyànjú àti sùn náà ni. Mo ní kí wá yẹ̀ yín wò náà ní kí tó lọ sùn. Ẹ sùn dáadáa. Ó dára. Wọ́rọ̀lá, má ti lọ. Wà ń bí. Mo ṣàkíyèsí ẹlẹ́nu ọjọ́ mẹ́ta. Ìhùwàsí ẹ̀
múra ẹ̀ ó yàtọ̀ ṣé kò sí. Kò sí nǹkan kan mọ́ mi, mò ń gbààwẹ̀ ni lórí nǹkan kan. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ pé àwẹ̀ àti àdúrà ni ìdá onígbàgbọ́, so mo gbàdúrà lórí nǹkan kan ni. Ó dáa náà ọkọ mi, gbogbo nǹkan tó kà ní àdúrà náà lè á ṣe é ṣe. Àmín. Àdúrà yìí náà á dẹ́ gbà. Àmín. Ọlọ́run á gbà láàánú kọ́ ẹ̀. Àmín. Àmín mà. Gbogbo nǹkan tí bàbá ẹ̀ ò dúró ṣe pátápátá ló máa dúró ṣe. Àmín. Ayé tí bàbá ẹ̀ ò jẹ tí ó gbìyànjú àti jẹ ìwọ náà jẹ ọmọ ẹ̀ náà tún jẹ náà. Àmín. Agbára Ọlọ́run ọkọ mi. Àmín mà. Ọwọ́ ayé ò ní ká ẹ̀. Ẹ ṣé mà, ẹ sùn dáadáa. Àti Ó dàárọ̀ ọmọ mà. ọkọ mi ó dàárọ̀ ó sùn dáadáa o. Ṣọmọ mi náà ti sùn. Don't do that. You know I'm here with you. Momo, I think my days are now numbered. Báwo ni wọ́n mi ṣe fẹ́ fẹ́ràn tó bá mọ ìpè bí ni mo wà? Bá mi ní fóònù mi, mo fẹ́ pè. Ta ló fẹ́ pè? Kí ló wá fẹ́ sọ fún mi? Mo ṣì wà níbí. Hello, Mummy. Mo máa fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ yín ni mà. Mo ń lọ ní business trip. Mo dẹ̀ ti wà ní airport báyìí. Ó lè ṣe é ṣe tí bá débẹ̀ kí nọ́mbà mi má lọ torí mo máa busy díẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú sí mi. Mo ní kí n fi ṣe surprise fún yín ni mà. Ẹ má bínú. Ó dàbọ̀. Everything will be okay. Mama, okay.
sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ máa sunkún mọ́. Ọ̀rọ̀ yìí náà la ṣe jọ sọ lánàá. Same thing náà níjẹta. This is not good for your condition. Ní kí n má sunkún mọ́. Pé ó ní mi ò ní sunkún. Roka mama that one. I lost my caring husband, my backbone, and my only daughter. Kí ni mo ṣe ta ni mo ṣe? Tó bá jẹ́ ṣe ni Ọlọ́run dáríjì mí. Mommy. Èmi ṣì wà níbí báyìí. And you still have your granddaughter. Granddaughter. Tinú. I know. Ó yẹ ká fọwọ́sowọ́pọ̀ ni. Ká fi lè tọ́jú ẹ̀ títí a fi dàgbà. You don't need this. I'm here for you. Understand? Ibi tí mo wà yẹn ó tẹ́ mi lọ́rùn. That's where I want to be. Ibẹ̀ yẹn tẹ́ lọ́rùn ju ilé àwa tàbí ẹ lọ. Àbí ẹbí wà nígbà fún ẹ. Gbogbo ìtọ́ ń sọ jáde lẹ́nu yẹn ọ̀rọ̀ rúrù ni. Wípé ilé ẹni ẹlẹ́ni ó tẹ́ lọ́rùn ju ilé àwa tàbí ẹ lọ. Ókè èmi wá pàṣẹ báyìí. O ò ní bẹ́ẹ̀ lọ. Ibi ìrìn kò jókòó sí. Mọ́mí. Kí n jókòó síbí. Bẹ́ẹ̀ni. Ẹ ṣáfẹ́ kí n jókòó sínú ilé. Bẹ́ẹ̀ni. Mọ́mí, ìdùnnú mi lẹ fẹ́. Bẹ́ẹ̀ni òun ni mo fẹ́. Ìdùnnú tèmi lẹ fẹ́. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ni ìdùnnú mi dẹ̀ wà. And I want to stay there. Mo dáràn. Ìdùnnú ẹ̀ ò sí ilé àwọn tó bí ẹ. Ìdùnnú ẹ̀ ò sí inú ilé àwọn tó bí ẹ. Àbí ó lè lọ bí kankan. Tó bá jẹ́ mi ni mo bí ẹ, èmi ni mo bí ẹ ni mo lè jẹ̀dí ẹ lórí. Peter jọ̀ọ́ inú ilé yìí ni ìyá ẹ̀ ni mo fẹ́ kó dúró sí. Okay. Kí n dúró síbí báyìí. Bẹ́ẹ̀ni. Sínú ilé yìí. Tí màá bí àwọn tí láyé mọ́ mo lè pàṣẹ. Kò sí problem. Wá sọ fún mi pé mi táṣẹ pa. Kò sí problem. Màá lọ jókòó sínú sitting room. Má jókòó sitting room. Màá jókòó sitting room. Nìṣó lókè padà. Mo ní kò nìṣó lókè. Mo ní kò nìṣó lókè. Ọgbà tí kò sọ̀rọ̀ ẹ nìṣó kájọ lọ jókòó sí sitting room. Kájọ lọ jókòó sí sitting room. Sista mi, gbogbo nǹkan tẹ̀ ń ṣe yóò bójú mu rárá. Yẹ̀yẹ́ ni gbogbo ará àgbòrò ń fi wá ṣe. Kàbúrò kò lè yé ẹ. Kí ni ò lè yé mi ń bẹ̀? Tó bá jẹ́ wípé àárò ọmọ yín ló máa sọ yín, ẹ máa mú lọ. Tí èèyàn bá dẹ̀ ṣe é ṣe tó bá ti gbọ́lidé kó a máa lò lọ́dọ̀ yín. Ṣó wá kí mi ni àpò wa sọ̀rọ̀ sí? Ẹ wò àǹtí mi, nǹkan kí nǹkan tó bá wù kó jọ lójú yín bẹ́ẹ̀ gẹ́ ló ṣe rí. Tá bá fi àgbòfé gún a máa ń ju okùn ẹ̀ lẹ́ẹ̀ ni. Kí ló dé? Nǹkan mi wà ń bẹ̀rẹ̀ àǹtí mi ẹ̀ dẹ̀ padà sílé yín lọ́hùn. Etí mi ti kún gbòòrò ẹ mọ̀ nǹkan tó gbé èèyàn sọ káàkiri ni. Ẹ wò gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ yìí tí mi ò bá rí ìyàtọ̀ àǹtí mi àárín mi àti yín máa yà mí dẹ̀ ní débí mọ́. Ìwọ wá mi ṣe kò sí ṣúgà ní tí yẹn. Rárá mọ̀. Àlejò kan ní béèrè yín ta. Àlejò kẹ. Bẹ́ẹ̀ ni mà. Wọ́n fi bẹ́ẹ̀ lómi lára díẹ̀ ṣùgbọ́n wọn ọmọ wọn wọ́n ṣàlànà wà làwọn ṣe. Àná mi ní kan wọlé. Ọ̀dà. Ìwọ máa ló ń tiẹ̀. Àná mi. Ẹ máa wulẹ̀ àlejò ńlá làwọn àgbà ẹ̀ka sì ń kó ọjọ́ mẹ́ta. Ẹni kí wá bò wá lé.
kì í ṣe pé mo rúdù ṣùgbọ́n kí ọ̀rọ̀ ta fẹ́ sọ ká lè gbọ́ra wáyé mi ò lè jẹ́ kẹ́ dáná sí mi lábẹ́ kí n tó pariwo síta ni abiyamọ ni mí o abiyamọ lẹ́yìn náà mi ò wá nífẹ̀ẹ́ ká fi èèmọ̀ ṣera wa. èèmọ̀ bẹ́ẹ̀ ni èèmọ̀ ó ti pa ọkọ ẹ̀ ó dẹ̀ ti pa ọmọ ẹ̀ èmi ti ẹ̀rù wípé bóyá nítorí wípé ọmọ ẹ̀ kú lọ́mọ mi ṣe jókòó kalẹ̀ síbi tó ń bẹ̀ dárò lórí ọmọ ẹ̀ àmọ́ mo wá rí wípé kò kí ń ṣe bẹ́ẹ̀ ẹ tú ọmọ mi sílẹ̀ o ẹ tú ọmọ mi sílẹ̀ jẹ́ kọ́mọ mi lọ fẹ́ yàwó tiẹ̀. mi ní kọ́mọ yín má fẹ́ yàwó mi ní kọ́mọ yín má fẹ́ yàwó. èmi náà mọ̀ wípé ẹni kọ́mọ mi má fẹ́ yàwó ẹ kàn mọ́mọ́ gbé sábẹ́ ni ẹ jẹ́ kó ráyè fẹ́ yàwó ẹ tú ọmọ mi sílẹ̀ tẹ́ ẹ bá tú ọmọ mi sílẹ̀ ẹ rí mi wò bí ìran ẹ rí mi wò bí ìran ẹ tí mọ nǹkan kan àtúmọ̀ríra. kó mi ara ẹ mú ó tiẹ̀ wà láyé bẹ́ẹ̀ kó máa rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. mọ́mí ìmọ̀ sunkún mọ́ mọ́mí ìmọ̀ ronú mọ́ mo mọ̀ pé gbogbo rẹ̀ á dára lágbára Ọlọ́run. ẹ̀dùn náà ó mà yẹ kí n jẹ́ kí ọmọbìnrin yìí mọ̀ wípé òun ò lè rí mi pa bó ṣe pa ọkọ ẹ̀ àtọmọ ẹ̀. ààrẹ mi ọkọ mi wà láyé pẹ̀lú a máa rí gbogbo ilé kó máa rí gbogbo tó ṣẹlẹ̀ nílé iṣẹ́ tá a fàárọ̀ ṣe títí dọwọ́ sàn ṣọlẹ̀ kó rí bẹ́ẹ̀. ẹ má bínú èmi náà rí wípé ọ̀rọ̀ tí mo sọ yìí ó ti pọ̀ jù gbogbo ohun tí mo sọ ni mo kó jẹ. I'm so sorry. Ẹ má bínú. Mi lè ní kọ́mọ yín má fẹ́ yàwó. Àjọsọ wà láàrin òun àti ìyàwó ẹ̀. Èmi náà ń tiraka pé kó fẹ́ yàwó mi. Mi lè ní kó má fẹ́ yàwó. Ṣé mo tiẹ̀ dá ṣe bẹ́ẹ̀ sọ ti yí síta? Ṣé bá pé àwọn tó wà ń ta tó ń fojú ẹ̀ wò mí tí wọ́n sọ síta? Mi lè ní kó mọ yín má fẹ́ yàwó mi ní kó mọ yín má fẹ́ yàwó. Iṣẹ́ tí mo bá ṣe lówùúrọ̀ ayé mi o. Bọ́dọ̀ sàn má jẹ́ kó bàjẹ́. Wàhálà mi nínú oòrùn ayé mi o. Sórí ọ̀rọ̀ mi ìfẹ́ ká máa gbà bí ìgbà tí wọ́n bá gbàgbà ọtí. Nǹkan tí mo fẹ́ báyìí ń sìn ni pé kó lọ mú yàwó wá. Ó ti tó gẹ̀. Ṣé ti gbọ́? But mommy. No but nǹkan tí mo fẹ́ ni mo sọ yẹn
lọ mú ìyàwó wa. Okay, but ṣé lè promise me pé tí n bá lọ mú ìyàwó wa ẹni kúrò lè. tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni màá dúró tì ẹ́ àjọ máa tọ́jú ọmọ yẹn ni ṣe ti bọ́ ọkọ mi ọlọ́run á dé fún ẹ ṣe gbogbo nǹkan tó kọjá lọ ó ti kọjá. iṣẹ́ tí mo bá ṣe lówùúrọ̀ ayé mi ò gbọ́dọ̀ san má jẹ́ kó bàjẹ́. bàbá àti ọmọ Pretty girl, how are you? Fine. How are you doing? Fine. Bele. Yes, ma. Ṣé dáadáa ni dídé kó jókòó? Ẹ ṣé ma. Ẹni tẹ́ni pé kí n mú wá nìyí. Tom, that's my mom. Fine girl. Yes, you are looking very young. Thank you, Daddy. Daddy. You are the big picture. Thank you, sir. Báwo nílé? Daddy ńkọ́? Mommy ńkọ́? Ṣé o ti sọ fún yín pé o ti bímọ kan rí tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni ma. O dẹ̀ ready láti fẹ́ tọmọtọmọ? Bẹ́ẹ̀ni ma. Àtèmi gan pàápàá tí mo jẹ́ ìyá ẹ̀. You are welcome to the family. Kí ló máa jẹ, kí ló máa mu? Mommy. No, mommy. Òun kò ní lè dúró pẹ́. She has somewhere that she has to be. Ṣé kí n ṣe kó wá wá ṣe lẹ́yìn? Ọkọ mi, wàá tún padà wá lọ́jọ́ mi. Ṣé kò ṣe fẹ́ máa ṣe kíákíá nìyẹn ni? Ó dàrú gbà yẹn o. Màá tún máa retí ẹjọ́ mi o. O ṣé máa dẹ̀. Mo ní pé ṣé lẹ́yìn tàbá ti marry ṣé a ṣe máa pàpà gbé pẹ̀lú mọ́ sí mi. Mọ́mì ti ní ẹ lára ni ọ. No, I said ṣé tí a bá ti marry tán ṣé àwa àti mọ́mì náà la ṣe jọ máa gbé. O like mommy ni ọ. No, that's not what I meant. O hate mommy. Mo mean pé ó mọ̀ kò kí n fi bẹ́ẹ̀ wà convenient kí ìyàwó àti ìyá ọkọ kan jọ máa gbé papọ̀. You know, there will always be conflict among them. That's why tí mo ṣe sọ bẹ́ẹ̀. I never meant any harm. Tom. Yeah? O ti irritate me. Why? Mi ò mean ẹ̀ báyẹn. Wá máa lọ. I never meant bad. Tom, start moving. Peter, mi ò mean ẹ̀ Tom. báyẹn. Mi ò mean ẹ̀ báyẹn. Take it easy now. Peter! 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 Ó ṣé ọkọ mi, mo dúpẹ́ o. Ìwọ náà ara láàánú o. Ìwọ náà wò ṣé bí mo ṣe wà ní màá lọ mọ́mọ́ níléèwé. Báwo ni o ṣe délé? Although I was 2 hours late now, but ìgbà tá a parí meeting náà mo ṣe lọ sí school ẹ̀ lọ gbé. Ọpẹ́lọpẹ́ sí mi ló bá wa mi wọlé. No. Ọmọ yìí dẹ́rù bà mí. Even gan mo fẹ́ pè yín tẹ́lẹ̀ but mi fẹ́ kó yín láyà sókè. Ọkàn tèmi gan balẹ̀. Ṣùgbọ́n gbà tí mo rí lọ́kàn mi tó balẹ̀ ọpẹ́lọpẹ́ ẹnì kan ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ má bínú sá. Ẹ̀yin náà pẹ́ dé. Ìgbà tí mo lọ mú àbúrò mi ní school. Gbogbo ọmọ school dẹ̀ ti lọ. School wọn ti dá. Mo béèrè nọ́mbà yín lọ́wọ́ ẹ̀, ó fún mi. Àti ìgbà yẹn ni mo ti ń pè yín. Call yẹn kàn drop ni. A lè get reach sí yín. Mo dẹ̀ béèrè pé kí ni address ilé wọn. Ó sọ fún mi. Ìgbà tó describe ẹ̀ fún mi ló jẹ́ kí n máa mú bọ̀ nílé. So sorry sir. No, ẹ ṣé gan. Kí wá lorúkọ yín? Tóyọ̀sí ni sir. Tóyọ̀sí. Okay, thank you very much. Yeah, you're welcome. Ìyá mi ò ṣé o. Yes ma. Ọ̀tọ̀ náà aláàánú gbà o. Ò ní rírun tèmi o. Ṣé o? Kí lẹ fẹ́ ká lẹ béèrè. Ṣé o máa sọ pé o mọ̀ mí? Tell me o mọ̀ mí. Wọ́n lẹ ṣe ń gbọ́ mọ̀mọ́jú ni ní ìfi mọ̀ ọ́. Dúró ná, ṣé ọ̀gbọ́n kókó inú ìwé ìròyìn lóòrọ̀ yìí ni? Pé kí nìyẹn o? Pé kọ́ ọ má débí mọ́ ni. Kí èmi má débí mọ́? Ta ló sọ fún ẹ pé kí èmi má débí mọ́? Bóyá kó o gúgù yun tó bá gúgù ẹ̀ kó jẹ́ ń gbọ́ lórí aago. Kí n gúgù ẹ̀.
promise me you won't let my mommy and my daughter suffer when I'm gone. Ṣèlérí fún mi pé o ní fìyà jẹ wọ́n. Mo ṣèlérí pé mi ò ní fìyà jẹ wọ́n. Ìyàwó tó máa tọ́jú ọmọ mi dáadáa ni kò fẹ́ o. Jọ nítorí Ọlọ́run tí ó ní fìyà jẹ ọmọ mi. Ó ní kò fẹ́ o. That I can't do. Bí màá ṣe wà títí màá fi kú nílé yìí. Tí bá mọ̀ pé mi fẹ́ jẹ́ kí ìyà jẹ ìyá ẹ̀ àtọmọ wa. I have to stay this way. Mi lè jẹ́ kí ìyà jẹ wọ́n. Ṣé gbogbo nǹkan tó dẹ̀ sọ yẹn ṣé kò jù bẹ́ẹ̀ yẹn lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. You know what? I love your sincerity. Love you, baby. Ọ̀rọ̀ lálọ́rọ̀ yóò ọ̀rọ̀ làákàyèsí ni èyí fi hàn yí pé ilé ọgbọ́n ni wọ́n ti bí ọ ọmọ pé làákàyè ló fi wá gbọ́rọ̀ ìkalẹ̀ ẹ bó ṣe ń wo yìí èmi ò lè pé kọ́ ọ mọ̀fẹ́ bẹ́ẹ̀ mi àwù kódà ẹni ọkọ̀ bá gbá mọ́tò náà wọ́n tó gbé sórí ti ń bẹ́lẹ̀ yìí kẹ́sẹ̀ bíi tiẹ̀ ẹbí ẹ̀gbọ́n mi ni sórí èmi àti ẹ̀gbọ́n wọ́bìn àwíwíwíwíwíwíwí pé bí ọ̀rọ̀ yìí bọ́ bá rí báyìí bó ṣe lè rí rè ẹ̀gbọ́n wa ò gbọ́ sọ̀wárí ibi tí mẹ́lẹ̀ nísìn ó ti dọ̀rọ̀ ayọ̀ ọlọ́gbọ́n ní ta ọ̀tá ni ó sì fira rẹ̀ hàn kò jù bẹ́ẹ̀ lọ. Èmi náà mi lè ṣe kankan lẹ́yìn yín wọ́n ní bàbá ìyàwó ẹni bàbá ẹni ni. Bẹ́ẹ̀ni. Ilé máa jẹ́ fi ọkàn balẹ̀ o ṣó ti gbọ́ o ní problem inú mi dùn láti welcome ẹ sí family wa kó fi ọkàn balẹ̀. Again? Wàhálà mi nínú oòrùn ayé mi. Bọ́dà lẹ́ má jẹ́ kó dàrú. Olúwarun yé o. Jókòó. Bàbá ṣọ́ wa o, bàbá ṣọ́ mi. Ọlọ́run mi yé o. Bàbá ṣọ́ wa, máa ṣọ́ wa, bàbá ṣọ́ aya mi. Ó yẹ lẹ́nu tó ṣẹlẹ̀. Mo ti accept ẹ sí family mo ti welcome ẹ sí family wa kò sí problem mo understand fọkàn ẹ balẹ̀. Olúwarun yé o. Peter ṣe bọ́kùnrin ni ẹ. Bàbá ṣọ́ ọmọ mi. Ọlọ́run mi yé o. Bàbá ṣọ́ wa, máa ṣọ́ wa, bàbá ṣọ́ aya mi. Gbà mí lọ́wọ́ Bílísì, ìdánwò ayé yìí lé ó lé o, ó mà le gan. Tí n bá ṣiṣẹ́ tán, fún mi lálàáfíà kí n lè gbádùn iṣẹ́ ọwọ́ mi. Mo ní tí n bá ṣiṣẹ́ tán. Hello, Lele.
95. Kí ló ṣe é tó pariwo bẹ́ẹ̀ yẹn? Gbogbo nǹkan ló ń wọ́n látàárọ̀. Ṣé mo pé jẹ́jẹ́ mi mo jókòó mi tó sọ pé fún wa mú mi ṣe ṣọ́kọ́? Wọ́n fà ní breakfast nísìnyí, kó tó ń ṣàkiri. Kí ló ṣe é? A lè máa wọ ẹ̀ràn báyìí náà. Nǹkan tó bá ṣe ẹ́ ni kò sọ. Hello Jaiye, máa bá yín fix ẹ̀, mo wà lórí ẹ̀. Máa parí ẹ̀. Kí ọ̀ tó débi tó fẹ́ lọ, àkọ́kọ́ débi tó fẹ́. Ẹ jọ ṣé báńkì lẹ ti ń ṣiṣẹ́ ni àbí ibo lẹ ti ń ṣiṣẹ́? Àbẹ ti ń ṣe yahoo. Ẹ ti ń ṣaṣẹ́. Wọ́n ní kẹ́ má fi ọwọ́ tó ń dùn yín, kẹ́ má fi sábẹ́ aṣọ. You know I can trust you but so many implications sir. Káyọ̀dé ò lè sọ fún mi pé òun ò mọ̀ nípa àwọn guys tó wá gbé owó mi. Ọ̀gá, á jẹ́ pé ẹ̀ tọ́jú ẹ̀ dáadáa tó ní. Anytime tí n bá ti ń rí ẹ báyìí, ó máa ń make me sad. What is this? It's actually not anybody serious. Lálàáfíà fún mi lẹ́mí gígùn kí n lè jẹ wọn mọ́. Olúọ̀run yé. Bàbá ṣọ́ wa, máa ṣọ́ wa. Bàbá ṣọ́ ọmọ mi. Ẹlẹ́dàá mi yé. Bàbá ṣọ́ wa, mo ń bẹ̀ ọ́. Bàbá ṣọ́ àyà mi. Iṣẹ́ tí mo bá ṣe lówùúrọ̀ ayé mi. Gbọ́dọ̀ san má jẹ́ kó bàjẹ́.